ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2022 nílé iṣẹ́ Olókìkí FM rédíò tiwantiwa gbàgede ìtagbangba tó wà ń bẹ̀ ló gbàlejò afàdúrà jagun bàbá ilé màdúrà Alhaji Taofik Ẹrúọba. Wọ́n láǹfààní láti kalẹ̀ síbi àṣekágbá wáàsí èyí tí ìgbìmọ̀ tó ń ṣètò fún àwẹ̀ Ramadan nílé iṣẹ́ Olókìkí FM gbé kalẹ̀ látòrí ẹni títí lọ di mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi forí ẹ̀ tì. Bí àwọn ènìyàn ti gbúrò wípé bàbá ilé màdúrà ń bọ̀ ni wọ́n ti mọ tí ó máa ń ṣe láti fi àdúrà jagun àti láti sọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo mùsùlùmí. Ṣe ni onírúurú wọn ti bomi kalẹ̀ láti lè jẹ́ kí bàbá ilé màdúrà kó rọ̀jò àdúrà sórí àwọn omi náà. Ṣe ni gbogbo èèyàn tó wà ń bẹ̀ ń pariwo Ọlọ́run tí wọ́n sì ń béèrè tí wọ́n fẹ́ pẹ̀lú agbára àdúrà tí ó sọ̀kalẹ̀ sínú ọgbà Olókìkí FM. Sheikh Ẹrúọba ó bẹ̀rẹ̀ àdúrà yìí lórí Kásùmù Ṣọlá, bẹ́ẹ̀ bákan náà ló sì wá gbìyànjú láti ṣe àdúrà fún gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Olókìkí FM àti iléeṣẹ́ rédíò náà. Àkàkà táwọn èèyàn ló wà níkàlẹ̀ tó nírúurú gbólóhùn tí a fi ń kalẹ̀ kò fọ́lọ́hùn sí bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ nínú ilé ìta tó fi ṣe àgbékalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn ní ẹ̀bùn èyí tí ó láàmìlàkà. Ó tó bí 20 àwọn ọmọ òrukàn tó láǹfààní láti gbẹ̀bùn ní ọjọ́ náà. Ètò àdúrà yìí ó ń rọ̀jò bí iná láti ẹnu Sheikh Ẹrúọba. Ọ̀rọ̀ Ọlọ́run tó wá gbẹ̀yìn níbi tí wọ́n ti rọ gbogbo mùsùlùmí láti wà ní ìdí Ọlọ́run mú ní ṣíṣe ká má fi sílẹ̀. Bákan náà àfá Ẹrúọba tó wá tẹ̀síwájú láti fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣe àpẹẹrẹ lónírú àwọn ìṣòro tí ó ti kàn kó tó di pé ó ṣe àwárí ohun tó jẹ́ ìwòsàn pọ́nbélé nínú Kùránì. Sheikh gbìyànjú láti ṣàlàyé nípa àwọn ibi tí àwọn ti dé táwọn ti wá ìwòsàn káàkiri kó tó di pé Ọlọ́run wá ṣẹ́rí àwọn padà wá sí ìdí Kùránì táwọn fi mọ̀ pé òtítọ́ wà ńbẹ̀. Nínú gbólóhùn ìtẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà níkàlẹ̀ bíi aṣojú àwọn ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM olóyè Sàláwàdí Sàràùfù àti Alhaji Sojinu Rafiu. Àwọn ìgbìmọ̀ tó ṣètò wọ̀nyí pẹ̀lú ọ̀gá àgbà iléeṣẹ́ Olókìkí FM ọ̀gbẹ́ni Básítù Pọ̀pọ́lá àti Kúsọ́ndà Yakubu kò gbẹ́yìn pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan tó tún pẹ̀lú àfa wà ní ìkàlẹ̀ ìmáàmù gbẹ̀nàgò àwọn àlfà ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àlfà Hussaini Hamza Muftau ló láǹfààní láti darí ètò ìjọ náà gẹ́gẹ́ bí mùdírù iléekéwù Arárọ̀mí. Àkàkàtán ní àwọn ènìyàn tó jáde lọ́pọ̀ yanturu lọ́jọ́jọ́ yìí láti wá kópa níbi àṣekágbá wáàsí ọdún 2022. Ojúléṣẹ́ Plateau FM tìlú Ìpòbẹ́ wá fi àǹfààní sílẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn bí èèyàn tó ṣe àtìlẹ́yìn fún wọn tètò yìí fi wáyé. Gbólóhùn wa lọ wípé ó di ọdún tí ń bọ̀ tí ṣẹnu ọdún 2023 èyí tí wá sí ìta gbangba yóò tún máa tẹ̀síwájú nínú ọgbà ojúléṣẹ́ Olókìkí FM. Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.